Àyè ìgbà ní ọlọ́run ayọ̀ máa jẹ́ sùn. Ọ̀nà mi aráyé ti sọ mí lórúkọ rẹpẹtẹ. Mo ń tiraka mo ń mọ̀ sùn bàbá jẹ́ kó yọ o. Mo mọ ọgbọ́ tó fún mi kọ aráyé ló ń fà sẹ́yìn. Olúwa ló mú ẹgbẹ́ mi o. Ṣàánú mi o, ṣàánú mi o. Mi ò lẹ́jọ́ mi rẹ̀ lẹ́yìn rẹ̀. Ṣàánú mi o. Oníṣẹ́ lánàá, Ọlọ́run o. oníṣẹ́ lánàá, Bàbá mi. ọgbọ́n orí mi pé oníṣẹ́ lánàá. Alọ́lá alọ́lá. Hallelujah. Hallelujah. Mo kí wa ní orúkọ Olúwa lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Àdúgbò fún Ọlọ́run ní gbogbo ọ̀nà. Lórí bàbá tí ó ń gbọ́ mi yẹn. Lórí bàbá tó ń gbọ́ mi yẹn. Mo gbé Ọlọ́run ga lórí ayé yín. Àdúgbò lọ́wọ́ mi. Lórí iléeṣẹ́ Káyà rédíò. Nílùú Àkùrá lórílẹ̀-èdè Ghana. Pẹ̀lú iléeṣẹ́ yẹn. Àdúgbò ẹ̀yọ́ òṣìṣẹ́ àti olóòtú àti adọ́kùn ètò yìí àlejò Taofik àti ọlọ́run lórí ayé inú àfihàn àdúgbò. Lórí ètò tí ọlọ́run àpèdáhùn ti òní ti ọjọ́ Sátọ̀dé ní orí ètò tí a ti ń gbàdúrà fún wa, orí ètò tí àwọn fúnra wa náà ti ń gbàdúrà àti orí ètò tí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A ti tún wà lórí ìkànnì yìí ní àkókò yìí. Níbikíbi tí a bá wà, mo fẹ́ kí a farabalẹ̀, mo fẹ́ ká fi etí sílẹ̀ láti gbọ́ ohùn ẹ̀mí mímọ́ láti ilé-iṣẹ́ rédíò Káyà ní àkókò yìí. Bí ẹ̀rẹ̀ ṣe ń gbọ́, mo sọ lórúkọ Olúwa, etí ìgbọ́ yín kò ní di, etí ìgbọ́ yín kò ní di. Ọlọ́run gbàdúrà, Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà mẹ́ta ká tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A fẹ́ béèrè fún àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run. Àṣẹ tí ń dá nǹkan rere ṣe, àṣẹ tí èèyàn fi ń dá nǹkan rere ṣe. Mo fẹ́ kó pe orúkọ Jésù Kristi, Ọlọ́run àpèdáhùn, àṣẹ tí a fi ń dá nǹkan rere ṣe. Olúwa yọ̀ǹda ẹ̀ sínú ayé mi, yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀. Wàá pe orúkọ Jésù Kristi, Ọlọ́run àpèdáhùn lẹ́ẹ̀kan. Ó yá àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Àṣẹ tí ènìyàn fi dá nǹkan rere ṣe, Olúwa yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀. Nínú ayé mi, máa yọ̀ máa, máa yá yá, máa yẹ ta. Olúwa yọ̀ǹda ẹ̀, níṣẹ́ṣẹ́ tí níyàn, tí nípe. Àṣẹ tí ènìyàn fi dá nǹkan rere ṣe. Olúwa yọ̀ǹda ẹ̀ sínú ayé mi, Olúwa yọ̀ǹda ẹ̀ sínú ayé mi, yọ̀ǹda ẹ̀ sínú ẹbí mi. Láti òní lọ, mo gba àṣẹ láti ṣe rere, 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 mo gba àṣẹ láti ṣe rere. Jésù Kristi Olúwa wa. Ẹ ká gbàdúrà kejì. Olúwa, mo gba àṣẹ láti dá nǹkan rere ṣe. Mo gba àṣẹ láti dá nǹkan rere ṣe. Ọlọ́run àpèdáhùn, mo gba àṣẹ láti dá nǹkan rere ṣe. Ó yá ẹ sọ́dọ̀ àdúrà. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Mo gba àṣẹ láti dá nǹkan rere ṣe. Mo gba àṣẹ, 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 mo gba àṣẹ.
láti dá nǹkan rere ṣe. Jésù Olúwa wa. Ẹ pe orúkọ Jésù Kristi lẹ́nu. Ọlọ́run àpèdáhùn ní ìgbà kejì. Àwa máa sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. Láyé tí mo wá yìí, mo máa ṣe rere. Mo máa ṣe rere. Aya mi á ṣe rere. Ọmọ mi á ṣe rere. Àbúrò àti ẹ̀gbọ́n mi á ṣe rere. Ẹbí mi á ṣe rere. Oya ẹ̀sọ́ lẹ́kùrọ̀. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àpèdáhùn. Mo gbàṣẹ. Lórúkọ Jésù láyé tí mo wá yìí. Máa ṣe rere. Máa ṣe rere. Aya mi á ṣe rere. Ọmọ mi á ṣe rere. Ìgbà mi máa ṣe rere. 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 Gbàdúrà. Olúwa wa. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. A ti béèrè fún àṣẹ. Tí ènìyàn fi ń ṣe rere. Ẹ̀mí mímọ́ bóyá fi ọ̀dà ẹ̀ fún wa. Yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀, yọ̀ǹda ẹ̀. Bóyá máa gbà, bóyá máa gbà, bóyá máa gbà. Àṣẹ tí ènìyàn fi ń ṣe rere. Bóyá gbà. Àṣẹ tí ènìyàn fi ń ṣe rere. Bóyá gbà. Wọ́n bàbá yìí wọ́n yà yà yìí. Bóyá gbà. Wọ́n tó ń gbọ́ mi lórílẹ̀-èdè àgbáyé. Bóyá gbà. Àṣẹ ìṣeré bóyá máa gbà. Tó bá ti sọnù nínú ayé rẹ̀ ọ̀run dá padà. Bó bá wà lọ́wọ́ rẹ̀ tó rí lò bóyá lọ rí lò. Ó ti gbà tẹ́lẹ̀ òun rí lò kò ní bọ́ lọ́wọ́ rẹ̀. Àṣẹ yẹn kò ní bọ́ ní ọwọ́ rẹ̀. Ọlọ́run gbàdúrà. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ̀ Olúwa bá wa sọ̀rọ̀. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ní apamọ́ ní àyà wa kí àwọn máa ṣe sí ọ. Ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù nínú ọkọ̀ wa kó gbilẹ̀, kó gbilẹ̀, 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 gbilẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ó yá gbilẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ tí bàbá àti tí ọmọ àti tí ẹ̀mí mímọ́ Jésù Kristi Olúwa wa. Akiwaku ọ̀sán mẹ́yẹn akiwaku ìrọ̀lẹ́ níbẹ̀ yẹn adẹ̀kiwa fún sátọ̀dé olóyin yìí ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ̀mí Ọlọ́run fi sí mi lọ́kàn láti fi bá wa sọ̀rọ̀ lónìí òun náà ni màá pè ní gbígbà àṣẹ láti ṣe rere. Gbígbà àṣẹ láti ṣe rere. Taking an authority to prosper or to do good. Taking an authority to do good. Gbà bí o ṣe ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àṣẹ àti ṣe rere. Màmá mo fẹ́ mọ̀ ṣàmì, bàbá ṣàmì o, àṣẹ àti ṣe rere ó yá gbà 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 gbàṣẹ 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 màgbà 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 àṣẹ màgbà àṣẹ màgbà lórúkọ Jésù Kristi àṣẹ láti ṣe rere ó yá gbà. Lọ dá nǹkan rere ṣe. Lọ dá nǹkan rere ṣe. Lọ dá nǹkan rere ṣe. Ó ti ṣe ti pẹ́. Àmúbọ́ ló ń já sí. Láti òní lọ. Àṣẹ tí ń runi sókè. Agbára tí ń runi sókè. Láti dá wọlé nǹkan rere láti ṣe àṣeyọrí ẹ̀.
ó yá kó darapọ̀ mọ́ ayé rẹ̀ kó darapọ̀ mọ́ ayé rẹ̀ kó darapọ̀ 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 lórúkọ Jésù kó darapọ̀ ó ti rí bẹ́ẹ̀ yẹ́sì Olúwa wa. Ẹni ká wọ ìwé Nehemiah orí kejì ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹfà kí ni Bíbélì sọ. Ó sì ṣe ní oṣù Nísánì ogún ọdún Adásátà ọba. Ọtí wáìnì wà níwájú rẹ̀. Mo sì gbé ọtí wáìnì náà. Mo wá fi fún ọba. Èmi kò tiẹ̀ fa ojú níwájú rẹ̀ rí. Bàbá wí fún mi pé èé ṣe Nehemiah tí ojú rẹ̀ fi farò. Ṣebí wọn kò ṣe àìsàn. Ó wá sọ fún ọba èyí kì í ṣe nǹkan mìíràn bí kò ṣe ìbànújẹ́ yẹ. Ẹ̀rù sì bà ọba gidigidi. Wá sọ fún ọba pé tí ọba kí ó pẹ́. Èé ṣe tí ojú mi kò ní fi farò. Nígbà tí ìlú ilé ìbòjà àwọn bàbá mi di ahoro. Bẹ́ẹ̀ ni sà. Nígbà náà ni ọba wí fún mi pé ẹ̀bẹ̀ kí ni wọ́n fẹ́ bẹ̀. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà sí Ọlọ́run ọ̀run. Mo sì fún ọba pé bí ó bá wù ọba bí ìránṣẹ́ rẹ̀ bá lójú eré gbà lọ́dọ̀ rẹ̀ kí wọ́n lè rán mi lọ sí Júdà sí ìlú ibojì àwọn bàbá mi kí èmi kí ó bá lè kọ́ ọ. Bàbá wí fún mi pé àyàbá ti jókòó tì í àjò rẹ̀ yóò ti pẹ́ tó. Nígbà wo ni wọ́n sì padà? Bẹ́ẹ̀ ni ó wọ ọba láti rán an lọ. Mo sì dá àkókò kan fún un. Hallelujah. Ìyẹn ni wípé bí Ọlọ́run bá lè fún Nehemiah ní agbára àti oore ọ̀fẹ́ láti lè béèrè lọ́wọ́ ọba. Tí Bíbélì lè sọ wípé ó tún rí ojú rere gbà níwájú ọba. Bẹ́ẹ̀ ni aya ọba ó ń bẹ lọ́dọ̀ ọba tí a ti lè rò wípé òun ló máa jẹ́ alátakò. Ṣùgbọ́n kó tó di pé ó lọ bá ọba láti béèrè fún ìrìn àjò yìí, àṣẹ ló fẹ́ gbà ó. Máa lọ ló fẹ́ gbà ó. Bíbélì wípé ojú rẹ̀ fàró. Ìbànújẹ́ kún inú ọkàn rẹ̀. Ṣùgbọ́n ní kété tí ọba sọ fún wípé mo rán ọ lọ, adùn wọnú ayé ẹ̀, ẹ̀rín wọnú ayé ẹ̀, àlàáfíà wọnú ayé ẹ̀. Arákùnrin àti arábìnrin Nehemiah ó gba àṣẹ láti lọ kọ́ ilé Olúwa. Nínú ìbìnújẹ́ ṣùgbọ́n ní ìkẹyìn orí ojú rere náà. Alátakò òṣìṣẹ́ àwọn tó dìtẹ̀ mọ́ òríṣẹ́ ṣe. Arákùnrin àti arábìnrin èmi ò mọ ohun tó ń bà ọ́ nínú jẹ́. Èmi ò mọ ohun tó mú kí ojú rẹ̀ máa fà lọ. Ṣé oyún yẹn náà ni
tó rí yẹn àṣẹ ilẹ̀ tó rí láyé náà ni máa sà ṣé ilé tí ẹ kò rí wáyé náà ni ẹ kí mi sà ṣé mọ́tò yẹn náà ni ìlú òyìnbó tó fẹ́ lọ yẹn lẹ́jà òkulẹ̀ òun ló wá fa ìbànújẹ́ tí ojú rẹ̀ fi farọ́ mo fẹ́ kó ṣe àmì àdúrà yìí Yorùbá ló pọ̀ òwe kan ó ní ẹ̀rín la máa ń ṣe àṣeyẹ fún gbọ́ Ọlọ́run kó pa ọ́ lẹ́rìn ayọ̀ 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 kó pa ọ́ lẹ́rìn ayọ̀. Bíbélì wípé ọba ní béèrè ó dẹ̀ béèrè ṣé kò jù bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni báyìí tí ọba fún nítorí pé ó béèrè Bíbélì wípé mo sì wípé èmi bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ Olúwa Ọlọ́run ọ̀run tí ó tóbi ìyẹn ni wípé ó ní òun ti gbàdúrà sí Ọlọ́run láti rí ojú rere gbà lọ́dọ̀ ọba nígbà tó dẹ̀ tó wájú ọba ogun alátakò ò lè ṣiṣẹ́ nígbà tó wájú ojú ọba orí ojú rere gbà orí àánú gbà ìṣẹ̀lẹ̀ ìlà ló ṣẹlẹ̀ sí ìwọ náà ń gbóhùn mi èmi ò mọ nǹkan tó ń là kọjá mi ò mọ nǹkan tó yẹ kó máa pè ọ́ ní ìyá àgbè mi ò mọ nǹkan tó yẹ kó máa pè ọ́ ní onígbèsè mi ò mọ nǹkan tó yẹ kó máa pè ọ́ ní onírọ̀bìnú jẹ́ bó bá jẹ́ pé lóòótọ́ ni Ọlọ́run jí Ọlọ́run tó sì pè mí pẹ̀lú ìpè àwọn bàbá wa Ìsíkáyà Ọládèjì àti ìpè àwọn ìránṣẹ́ Ọlọ́run tó sọ ìpè mi mo sọ sí orí ayé rẹ tó bá lè rí àmì ńlá ṣe lórúkọ Jésù Kristi lórí ojú rere gbà gbàdúrà 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 ọ̀yàlìgbà 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 ẹ̀mí alátakò lọ́mọ rẹ òyàpọ̀ pínlẹ̀ sọ̀rọ̀ Bíbélì wá pé ọba wí fún pé àjò rẹ yóò ti pẹ́ tó ìyẹn ni wípé mo ti gbọ́ nǹkan tó sọ ṣùgbọ́n ibi tó ń lọ yẹn how long ló máa fi padà àjò rẹ yóò ti pẹ́ tó nígbà wo ni wọ́n sì padà bẹ́ẹ̀ ni ó wú ọba láti rẹ̀ mi mo sì dá àkókò kan fún gbọ́ nínú ètò Ọlọ́run àpèdáhùn yìí ètò àkókò rẹ ni o láti kúrò nínú ìbìnújẹ́ kúrò nínú wàhálà kúrò nínú ìdààmú kúrò nínú àìríjẹ kúrò nínú àìrímu lórúkọ Jésù ọ̀run fọ́ jáde. Hallelujah. Hallelujah. Olórin kan wípé kí ló ń bá ọ lẹ́rù kó wí ẹ̀rù kò sí nínú ọkàn mi torí tí ọmọ bẹ láàyè ẹ̀rù kò sí nínú ọkàn mi àìrọ́mọ bí ló ń bá ọ lẹ́rù kó wí ẹ̀rù kò sí nínú ọkàn mi torí tí ọmọ bẹ láàyè ẹ̀rù kò sí nínú ọkàn mi ẹ̀rù ò ní bà ọ́ ẹ̀rù ò ní bà ọ́ ìbànújẹ́ yẹn ó di ayọ̀ ìbànújẹ́ yẹn ó di ayọ̀ ìbànújẹ́ yẹn mo ló di ayọ̀ 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 ó ní rí ìbànújẹ́ mọ́ ṣé ọmọ yẹn ló bà ọ́ nínú jẹ́ ẹ̀mí mímọ́ Ọlọ́run àwọn Jèhófà ó wọ́n náà yí ọmọ yẹn lọ
ìyàwó rẹ̀ ló ń bà ọ́ nínú jẹ́ agbára àti ẹ̀mí ìyípadà kó wọnú ayé ẹ̀ lọ ọkọ ló ń bà ọ́ nínú jẹ́ ọlọ́run ti yí ọkàn ènìyàn padà kó yí ọkàn rẹ̀ padà ẹbí rẹ̀ ò tiẹ̀ láyọ̀ ní àárọ̀ rí di ọ̀sán di alẹ́ èmi pàṣẹ ayọ̀ láti òkè lórúkọ Jésù ayọ̀ ọlọ́run kó jẹ́ ìpè rẹ̀ ayọ̀ ọlọ́run kó jẹ́ ìpè rẹ̀ màmá ṣàbí ayọ̀ ọlọ́run kó jẹ́ ìpè rẹ̀ bàbá ṣàbí ayọ̀ ọlọ́run kó jẹ́ ìpè rẹ̀ àbọ̀ lótú àtọ̀kùn alájí ẹ̀ ṣàmì ọ̀ ayọ̀ ọlọ́run kó jẹ́ ìpè rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ̀ àṣẹ gbé ayé rẹ̀ dìde àṣẹ ọlọ́run sọ ọ́ di nílà ó sọ ọ́ di nílà ó fọ ọ́ lórí sókè ó ti rí bẹ́ẹ̀ so ọ̀rọ̀ ọlọ́run náà ní wípé ó nílò láti gba ìtọ́ni lọ́wọ́ ọlọ́run ó nílò láti gba àṣẹ lọ́wọ́ ọlọ́run ó gbogbo tó o bá fẹ́ ṣe ó nílò ìtọ́ni ó gbogbo tó o bá fẹ́ ṣe ó nílò àṣẹ tó tẹ̀lé ìtọ́ni ọba wí fún pé máa lọ ó tún bẹ̀rẹ̀ pé àkókò wo ló máa padà mo yẹ kó lè nìyẹn èmi náà sọ lórúkọ Olúwa ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì lórúkọ Jésù ìwọ náà àṣẹ kò fọ́ọ̀lù rẹ̀ ayé rẹ̀ àṣẹ kò fọ́ọ̀lù rẹ̀ ayé rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ìlú tó wà yẹ ó fẹ́ ìwé ìgbélú àṣẹ kò gbà fún ọ àṣẹ láti òkè kò gbà fún ọ àti jẹ́ ilé kókókókó àṣẹ ọlọ́run kò mú ẹ̀mí kúrò láyé rẹ̀ kò mú wàhálà kúrò láyé rẹ̀ kò mú àkóbá kúrò láyé rẹ̀ kó di aláṣẹ kó dà pàṣẹ 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 ó yá lọ di apàṣẹ ó ti rí bẹ́ẹ̀ bọ́lá ìṣẹ́ wa rí nìyẹn yẹ́sì olùwàwà àdúrà mẹ́ta ló máa gbà màmá sà àdúrà àkọ́kọ́ rẹ̀ o Olúwa sọ mí di apàṣẹ nídìílé bàbá nídìílé ìyá Olúwa sọ ọmọ mi di apàṣẹ o sọ ayé mi di apàṣẹ sọ ẹgbẹ́ mi di apàṣẹ sọ mi di apàṣẹ nídìílé bàbá nídìílé ìyá oyoyoyoyo lọ́mọ Jésù Ọlọ́run àpẹdáwọ̀ sọ mi di apàṣẹ 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 sọ mi di apàṣẹ. Olúwa sọ mí di apàṣẹ, sọ mí di apàṣẹ, má jẹ́ ìṣẹ̀rù ayé, má jẹ́ ìṣẹ̀rù ayé, níbi tí mo láyé sí, má jẹ́ ìṣẹ̀rù ayé, níbi tí mo fẹ́ ìyàwó sí. Má jẹ́ ìṣẹ̀rù ayé níbi tí àwọn ọmọ mi níbi tí wọ́n máa ń ṣẹ̀rù ayé lórúkọ Jésù Kristi Olúwa sọ mí di apàṣẹ sọ mí di apàṣẹ bàbá 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 sọ mí di apàṣẹ sọ mí di apàṣẹ sọ mí di apàṣẹ Kristi Olúwa wa ẹgbẹ́dúrà kejì wà command wà ní mo gba àṣẹ láti òkè ọba fún ní àṣẹ ó dẹ̀ fún ní ìtọ́ni olùkọ́ lọ ó dẹ̀ tún padà ìwà sọ fọlọ́run Olúwa mo gba àṣẹ láti rí gbà mo gba àṣẹ láti ṣe rere mo gba àṣẹ gbogbo ọ̀nà. We are so that we are. No, yes, no, yes, no, yes, no, àmì mímọ́ wọ́n gba àṣẹ láti ṣe rere àwọn ọmọ mi gba àṣẹ láti ṣe rere àyà mi gba àṣẹ láti yẹ
àṣẹ 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 yóò Olúwa wa sọ fún Ọlọ́run àṣẹ láti ra ilẹ̀ àṣẹ láti kọ́ ilé àṣẹ láti ra mọ́tò àṣẹ láti lọ sí ìrìn àjò àṣẹ láti ṣe ọgbogbo pẹ̀lú ìrọ̀rùn Olúwa fi fún mi ó yẹ ẹ̀sọ́ náà lórúkọ Jésù lórúkọ Jésù mo gba àṣẹ ọ Olúwa 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 ẹ̀ma Olúwa Olúwa. Olúwa mo gba àṣẹ láti ra ilẹ̀ mo gba àṣẹ láti ra mọ́tò mo gba àṣẹ láti kọ́ ilẹ̀ mo gba àṣẹ láti mọ̀ mo gba àṣẹ kí bàbá di aláìní kí ayé mi bàbá di ọ̀rọ̀ Olúwa mo gba àṣẹ ọ gbàdúrà yẹ Olúwa wa ọ̀run sọ ọ́ dà pàṣẹ Ọlọ́run sọ ọ́ di àpàṣẹ 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 lórúkọ Jésù ọ̀run sọ ọ́ di àpàṣẹ. Wọ́n ti fẹ́ gbàgbé mi, wọ́n ti rò pé Ọlọ́run ojú rẹ̀ mú bàbá mi ṣe. Ni mo ṣe fẹ́ ìrìn láyé wo, ìfẹ́ pàánù òkú. Ọlọ́run má gbàgbé ọ̀rọ̀ ta ló sọ. Ọlọ́run jẹ́ kó wo ọ̀padà ní ọ̀tàgbé ẹni. Bàbá sì tú àánú rẹ̀ lọ́pọ̀jọ́. Wò mí ṣe láàánú, wò mí ṣe láàánú, ọlọ́pàá orí mi kò pé wò mí ṣe láàánú. Wò mí ṣe láàánú, wò Ọlọ́run mí ṣe láàánú, tọrọ wá orí mi wò mí ṣe. Gba àṣẹ láti ṣe rere àwọn ọmọ mi gba àṣẹ láti ṣe rere ayé àmì gbé ayé rẹ dìde àṣẹ Ọlọ́run sọ ọ́ di nílà ó sọ ọ́ di nílà ó fọ àwọn orísókè ó ti rí bẹ́ẹ̀ so ọ̀rọ̀ Ọlọ́run náà ni wípé o nílò láti gba ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run o nílò láti gba àṣẹ lọ́wọ́ Ọlọ́run ohun gbogbo tó o bá fẹ́ ṣe o nílò ìtọ́ni ohun gbogbo tó o bá fẹ́ ṣe o nílò àṣẹ tó tẹ̀lé ìtọ́ni ọba wí fún pé máa lọ o tún bẹ̀rẹ̀ pé àkókò wo ló máa padà mo jẹ́ kórìí nìyẹn èmi náà sọ lórúkọ Olúwa ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì lórúkọ Jésù ìwọ náà àṣẹ kò fọ́ọ̀lù láyé rẹ̀ àṣẹ kò fọ́ọ̀lù láyé rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ìlú tó wà yẹ ó fẹ́ ìwé ìgbélú àṣẹ kò gbà fún ọ àṣẹ láti òkè kò gbà fún ọ àti jẹ́lé kókókókó àṣẹ Ọlọ́run kò mú ẹ̀mí kúrò láyé rẹ̀ kò mú wàhálà kúrò láyé rẹ̀ kò mú àkóbá kúrò láyé rẹ̀ kò di aláṣẹ kò dà pàṣẹ 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 òyà lọ di apàṣẹ ó ti rí bẹ́ẹ̀ bó lè ṣe wá rí nìyẹn Jésù Olúwa àdúrà mẹ́ta ló máa gbà màmá ń sà àdúrà àkọ́kọ́ rẹ̀ o Olúwa sọ mí di apàṣẹ nídìílé bàbá nídìílé ìyá Olúwa sọ àwọn ọmọ mi di apàṣẹ o.
sọ ayé mi di apàṣẹ, sọ ẹgbẹ́ mi di apàṣẹ, sọ mi di apàṣẹ, nídìílé bàbá, nídìílé ìyá, oyoyoyoyoyoyo, lórúkọ Jésù, Ọlọ́run àpèdáwọ̀, sọ mi di apàṣẹ, 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 oya, oya, sọ. Olúwa sọ mí di apàṣẹ, sọ mí di apàṣẹ, má jẹ́ ìṣẹ̀rù ayé, má jẹ́ ìṣẹ̀rù ayé, níbi tí mo láyé sí, má jẹ́ ìṣẹ̀rù ayé, níbi tí mo fẹ́ ìyàwó sí, má jẹ́ ìṣẹ̀rù ayé, níbi tí àwọn ọmọ mi, níbi tí wọ́n má jẹ́ ìṣẹ̀rù ayé, lórúkọ Jésù Kristi, Olúwa sọ mí di apàṣẹ, 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 sọ mí di apàṣẹ. Kristi Olúwa wa, ẹgbẹ́dúrà kejì, wà á kọ́ máàkì, wà ní mo gba àṣẹ láti òkè, ọba fún ní àṣẹ, ó dẹ̀ fún ní ìtọ́ni, lórí mo lọ, ó dẹ̀ tún padà, ìwà sọ fọlọ́run, Olúwa mo gba àṣẹ láti rí gbà, mo gba àṣẹ láti ṣe rere, mo gba àṣẹ, mo gbọ́ ọ̀nà, bóyá sọ ọ̀dàdúrà, lọ, Jésù, lọ, Jésù, lọ, Jésù, lọ, 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 lọ. Àgbẹ̀dúgbò, mo gba àṣẹ láti ṣe rere, àwọn ọmọ mi gba àṣẹ láti ṣe rere, àyà mi gba àṣẹ láti ṣe rere, àṣẹ, 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 yóò. Olúwa wa, sọ fún Ọlọ́run, àṣẹ láti ra ilé, àṣẹ láti kọ́ ilé, àṣẹ láti ra mọ́tò, àṣẹ láti lọ sí ìrìn àjò, àṣẹ láti ṣe ọgbọgbọ pẹ̀lú ìrọ̀, Olúwa fi fún mi, ó yẹ ẹ̀sọ́ ọ̀dà. Lórúkọ Jésù Kristi, lórúkọ Jésù, mo gba àṣẹ ọ̀. Olúwa, mo gba àṣẹ láti ra ilé, mo gba àṣẹ láti ra mọ́tò, mo gba àṣẹ láti kọ́ ilé, mo gba àṣẹ láti kọ́, mo gba àṣẹ kí bàbá mi di aláìní, kí ayé mi bàbá di ọ̀rọ̀. Olúwa, mo gba àṣẹ ọ̀. Gbàdúrà, Jésù, Olúwa wa, ọ̀run sọ ọ́ ní àpàṣẹ, Ọlọ́run 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 sọ ọ́ ní àpàṣẹ, lórúkọ Jésù, ọ̀run sọ ọ́ ní àpàṣẹ, lọ́mọ àpàṣẹ, lọ́mọ àpàṣẹ, àṣẹ ló ti sọnù nínú ayé rẹ̀, ó yá gbà, àṣẹ ló ti sọnù, ó yá máa gbà, àṣẹ tí àwọn púpọ̀ lájú wa, Olúwa yí dànù, Olúwa yí dànù, Olúwa yí dànù, ẹ̀mí mímọ́, ó yá yí dànù, Ọlọ́run gbàdúrà, ó ti rí bẹ́ẹ̀, 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 Jésù Kristi Olúwa wa. Lẹ́yìn wá gbàdúrà fún wa, lórúkọ Jésù Kristi, lórúkọ Jésù Kristi, Nehemiah lọ sí ọ̀dọ̀ ọba, Bíbélì ní pé ó rí ojú rere lọ́dọ̀ ọba, ṣùgbọ́n ó ti gbàdúrà sí Ọlọ́run àtúndà àrùkò tó ń lọ. Èmi náà sọ lórúkọ Olúwa, lọ́dọ̀ gbogbo èèyàn, ọkùnrin, obìnrin, ọmọdé àti ẹgbẹ́ gbogbo ọkọ̀ tó ń pa mi lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀ èdè àbí ìlú tó bá wà, lórúkọ Jésù, àṣẹ, àṣẹ àti ojú rere, ó yá gbà, 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 ojú rere, má gbà, ojú rere, má gbà, má gbà, má gbà, má gbà, má
Bíbélì wípé aya rẹ̀ jókòó sí ọ̀dọ̀ rẹ̀ yẹn wípé olórí ọba jókòó sí ọ̀dọ̀ rẹ̀. Ó jẹ́ aṣọ náà ní wípé Nehemiah rí alátakò. Bí ìwọ náà ṣe ń kékeré ọlọ́wọ́ àpèdáhùn, mo sọ lórúkọ Olúwa, ogun alátakò kò ní borí rẹ̀. Ní gbogbo ọ̀nà rẹ̀ pátá, ṣàmì dáadáa, ogun alátakò kò ní borí rẹ̀. Ogun amáníṣe ní kò ní borí rẹ̀. Ogun alátakò kò ní borí rẹ̀. 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 Ogun alátakò kò ní borí rẹ̀. Ó sì lọ. Tó bá tún kà sí ẹsẹ̀ ìkéde. Ó ní wọ́n tún fún òun níwèé kan torí àwọn tó wà ní ẹni gbòdì káàkiri. Èmi náà sọ orúkọ Olúwa. Ìwé ìrìnnà tó ti ń bẹ̀rẹ̀ láti ọjọ́ pípẹ́. Ìwé ìgbélú tó ti ń bẹ̀rẹ̀ láti ọjọ́ pípẹ́. Sàtífíkẹ́ẹ̀tì kan tó ti ń bẹ̀rẹ̀ láti ọjọ́ pípẹ́. Nítorí mo ti rí àgbà àti ojú eré náà. Ó yẹ máa gbà, máa gbà, máa gbà, máa gbà, máa gbà, máa gbà, máa gbà lọ́wọ́ lọ́rọ̀, máa gbà ojú eré. Wọ́n gbà fún ọ, ojú eré, wọ́n gbà fún ọ. Ó ti rí bẹ́ẹ̀, ó ti rí ojú eré. Mo gbàdúrà fún Aláàjì Taofeek lórúkọ Jésù Kristi. Àtọ́wọ́ àti eléjọ́ ìyí bóyá ìwọ náà gbà ṣẹ̀ṣẹ̀ rẹ̀ lórí ojú eré gbà. Gbogbo òṣìṣẹ́ ní Káyà rédíò ẹ lórí ojú eré gbà. Ilé jẹ́ Káyà rédíò lórí ojú eré gbà. Ẹbí Aláàjì Lukman ẹ lórí ojú eré gbà. Ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó bá wà, ojú eré àgọ́ ó jẹ́ ìpín rẹ̀. Níbikíbi tí ó bá wà, ó jẹ́ ìpín rẹ̀. Àánú ti fọ̀ ọ́. O ti rí àánú gbà. O ti rí àánú lò. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Jésù àmì mẹ́ta Olúwa wá. Ètò wa bí program tí a ní à ń ṣe sálọ̀dẹ̀ mẹ́ta kan lọ ní olú ìjọ wa ní Glorious God Apostolic Church ní Ìkọ́ta ní orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ náà làwọn lókun state. À ń ṣe program ọjọ́ mẹ́ta àti ṣe méjì lónìí. Àtúnṣe ìmí ní Saturday on 23 oṣù yìí. Níbi gbogbo tí ẹ bá wà, iná lè wà program yẹn. Ẹ̀lẹ́ àti program yẹn. Àti program 14 Wednesday àti 14 Sunday tá à ń ṣe. Àtúnṣe míì lọ́jọ́ Wednesday tó ń bọ̀. Àtúnṣe ti Sunday lọ́jọ́ Sunday tó ń bọ̀. Program tó lọ́dún àti ẹ̀ ló gbé kalẹ̀ ní olú ìjọ yẹn. Gbogbo ẹ̀ náà máa fò wá lórí amóhùnmáwòrán wa. Program yẹn a pè ní Almighty God. Ìyẹn náà ní ìparí oṣù from 22 to 27. Bí ẹ ṣe ń gbọ́, yẹn lè ń gbé ìgbésẹ̀ àdúrà yìí ti gbà. Àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ ṣe ètò agbára yóò ní yẹ̀rọ ọlọ́run gbogbo gbogbo. Orílẹ̀-èdè Ghana kò ní dàrú. Orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run gbogbo àkóso. Ó gbà àkóso gbogbo. Ó dẹ̀ bá wa tún ṣe kí ìyá ń kó ṣẹlẹ̀. Ká lè ní ọlọ́run ká lè dúpẹ́. Ẹ ṣé olóore wa. Jésù Olúwa. Orúkọ mi kò yí padà. Èmi náà ni àpọ́sù orí ẹ̀rí jẹ́jẹ́ láyé gbà. Láti ní ìjọ ní Glorious God Apostolic Church nílùú Àtàlókù State ní Nàìjíríà. Bọ́lá ò fẹ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ Ọlọ́run.
ojú olúwa àbọ̀mẹ́kẹ́ ẹ̀mí mímọ́ kó fi àṣírí kan wọ̀ ọ́ pé nọ́mbà yìí 08029503937 ẹ ṣe ìṣàgbọ́ ẹrù tí ó dàbò. Ẹ̀fọ́ ọlọ́run àwa láàmú wá ẹ̀yin náà láàmú bá wọn alájà mẹ́ẹ̀ẹ́dógún. àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ ní ká sọ pé ààrẹ ni gbogbo ẹ̀yin tí a fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Káàbà lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ. ti wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abẹ́òkúta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan garage beside health center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nàìjíríà nọ́mbà rèé +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622 Al-Barakatu Lillahi Travels and Tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà. Rọ́gbọ́n orí mi ò pé aráyé tí ó pè mí ò lè ṣe. Wọ́n ti fẹ́ gbàgbé mi. Wọ́n ti rò pé kí n lè ti kú. Ọlọ́run ojú rẹ̀ kú. Bàbá mi ṣe. Ni mo ṣe bẹ́ẹ̀ ni aráyé kò ṣe. Ẹ fẹ́ pàdé.